ọ̀daràn síbi àbí àsídì kọ́ ni mò ń wò yìí. sọgbàdùn mo ń bá ìyàwó mi sọ̀rọ̀ oníbẹ̀bí ń bolo ti rí bẹ́bí. ìyàwó ẹ̀ dà. sílẹ̀ yóò tẹ́gbà tiẹ̀. yọ́nà ọ̀rọ̀ mi ni orí pàǹpà sẹ́tàwọn ìdí lágbàǹgbà ṣé òun wà ní mi. ẹ ti rí ibi tí wọ́n ti fi àdájá pàǹpà kó lọ́rùn yẹn. mo ń bọ̀ sọ̀rọ̀ pé síbi torí ìranù tó fẹ́ mọ̀ sí káàkiri tó fi kókó léèrè àbí ọwọ́ tẹ̀lé ẹgbẹ́ àbúrò rẹ̀. ṣé mi lẹ́gbẹ́ àbúrò ẹ̀. yọ́nà ṣó méjì mi. éèjì olórí burúkú ọmọ ọdún mélòó ni ọ. èmi sọ́ọ̀jù mi lọ ni. ọ̀gbẹ́ni gbogbo tó sọ ìjàlẹ̀ ìṣe kó ní kó má kojú mi o ṣé kò pọ̀ létí ẹ̀ ṣá. gbogbo arákùnrin èmi ò ní bá mi sàn jàǹbá o tí mi gbà ọ lóka tó fi dájú. bàbá sídi mo fariwo. ẹ jẹ́ ká ṣe fúnlẹ̀ ẹ̀kọ́ ṣe kí ní ìfúnmá nìyí nà. ẹ jọ níbo náà ti rí typhoid wọ́n fi ya fọ́tò kí ni nǹkan náà. àṣọ gbádùn tí bá gbọ́ lẹ́sẹ̀ ayẹ náà ló dàbí gbà tí wọ́n tọ́jú mángòrò síbẹ̀ yìí. irú ẹ sọ́ọ́rí ó rádàdà tó fojú mi rí ìwọ ló máa fojú mi rí rádàdà. bàásídì torí ọlọ́run ibẹ̀ ayé bàásídì yà sídì ayé ò ti kọjá. sọ̀rọ̀ ọmọ ṣé wọn náà wọ ọmọ látòkè lélẹ̀ sọ̀rọ̀ pé láìfọ ọmọ yìí ti sẹ́yìn. arákùnrin orí ẹ̀ burú ni ó yẹ tó sọ kó sí ní ìyàwó mi mú ayé sí ọ ni. ẹ̀gbọ́n tí náà bògiri o ẹ fi mí lẹ̀ o kí ló ṣe kí ni gbogbo ìṣọ́ọ̀tì náà ṣé mo mọ̀ yín rí ni. arákùnrin ṣé ó bímọ fún mi o kò ṣe pé bóyá boyfriend and girlfriend. wo bí ọ̀gbẹ́ni ní Panama o lè gba sí ìyàwó mi lójú ó jẹ́ kí n mọ̀ pé òun ti bímọ rí sórí wọ́n ti yọ ti lọ kò mọ́ lò ẹgbàá lọ́wọ́ ẹ̀ sọ̀rọ̀ mi yí ẹ sórí kò sí tó consent àwa báyìí. sórí ipe ó gba ìyàwó oníyàwó massage sí court 15 years ló máa lò lẹ́wọ̀n. wá wo bí pátó ń gbé mo ń tijú bébì mi ni o ṣó ti yẹ wọ́n gíran gan-an lọ́bẹ̀rẹ̀ mi lọ́wọ́ àwọn sọ̀kúsọ̀kúsọ̀ ó pọ̀ wá orí ayé ni wèrè wá lọ́jọ́ kó mọ ẹni. ó jẹ́ ti wèrè tán èmi á mọ̀ sí wá ẹlẹ́sẹ̀. wọ́n fẹ́ torí gbàgbọ́ ṣá sókè ayé ni. ṣe lórí kan mi lórí ìyàwó oníyàwó ìwọ má blọkẹ ìwọ jẹ́ kó wá má blọkẹ ìwọ má blọkẹ. ṣé mo rí kí tó fẹ́ ni. sọ nǹkan rí ni àbúfẹ́ jẹsẹ̀ sẹ́lẹ̀sẹ̀. owó tí ẹ mú lẹ́ẹ̀kan yẹn tẹ́ni kí n play bàbá Ìjẹ̀bú wa tí owó màlẹ́mí ẹ̀wọ̀n wọ́n ti ń wá owó yẹn o. 2000. wọ́n ti ń wá o. sọ ti dé ni. wọ́n ti ń wá látàárọ̀. wọ́n ti ń wá owó yẹn. wọ́n ti ń wá ẹ tètè mú. o sì tó ṣé wọ́n ṣá sọ pé. mi sọ. wípé mi ló kó fún. mi sọ kókó. bọ́lẹ̀ ń bẹ̀ fún. má sọ nǹkan kan fún jẹ́ kó wá owó ẹ̀ wọn bí yàrá kò yá ẹ rí kó wá attack mi lórí owó tí n ṣe pé ó rí mi nígbà tí mò ń kó kí wọ́n ṣàṣọ̀nà ẹ̀ báyìí ó gbọ́ sára filẹ̀ máa lọ tí o. wọn bí yàrá ẹ rí kó wá fi lé. ẹ kú iṣẹ́ ẹ pẹ̀lẹ́ àwọn ti fẹ́ jáde àwọn fẹ́ mú káwọn tó dé bá mi àrèjì oúnjẹ lẹ̀. oúnjẹ kan ò ní bẹ́rẹ̀ sí bí jàre ojútùú náà bá ọmọ àdèkẹ́ ó ṣì ní àjò ojútùú náà bá ọmọ àdèkẹ́ olórí burúkú yẹn akọ ajá àbìrin òṣìlẹ̀ ṣé yóò kí n bọ́ ọ̀rẹ́ yín sọ̀rọ̀ ni tí yóò bá tiẹ̀ máa jọpọlọ ṣé yẹ kó jẹ́rú ẹyin àbẹ̀kẹ́ yẹn ni tó bá tiẹ̀ máa fẹ́yàn lèmi torí mi mọ̀ pé nínú ilé wọn náà wọn kì í fóbìnrin kan fẹ́ méjì ọ̀fẹ́ mẹ́ta tó bá tiẹ̀ máa fẹ́yàn lèmi ṣé yẹ kó jẹ́rú àbẹ̀kẹ́ yẹn ló máa fẹ́ lèmi. ìyá rẹ sórí bá ṣe máa ń jáde yẹn èsì tó kàn wá pẹ̀lú abẹ́kẹ́ o iṣẹ́ máa ń lọ tiwa báyìí tábà ti abẹ́kẹ́ àwọn àmàgbà báyìí abẹ́kẹ́ àmàgbà báyìí èsì tó kàn wá rárá pẹ̀lú abẹ́kẹ́ o. Aminu dẹ́ẹ̀dẹ́ ṣùgbọ́n lóòótọ́ nù mọ̀lẹ́bí ẹ̀ẹ́dẹ̀ láwọn wọn ò dà wọ́n fún yín kékeré ọ̀rọ̀ kò jágere ẹ bá wà ọ̀rọ̀ kò jágere lẹ́nu yín ọ̀rọ̀ yín a máa lọ a máa dúró a máa lọ ẹ̀kọ́ ẹ o ṣé ó ní ọ̀rọ̀ tó wà lẹ̀ ọ̀rọ̀ nù lémi ni o ṣé bẹ́ẹ̀ ta lémi rú ni ṣé mi ẹ̀ tó lémi ṣé ò lè bá mi tó lémi ni Aminu dúró ń bẹ̀ nà ìyá rẹ̀ ẹ̀ ǹlẹ́ o ìyàwó dáadáa lọ́dẹ ọkọ tó fẹ́ kó lé ọkọ tó jẹ̀ ní kó lé ọkọ kó ní fún ààrẹ ìdálé ẹrú ìyá rẹ̀ tó máa gbọ́ ṣó nínú ilé ìgbà tó máa fẹ́ ó dàbí ẹgbà tó wà lẹ́yìn eégún ni o lọ́ṣọ́lọ́ṣọ́ èsì wájú èsì ẹ̀yìn gbogbo ẹ̀ ní pàṣọ́lọ́ ní ìsìn ohun rẹ̀ o àyà rẹ̀ o bí kọ́ra mi sínú lálọ́gbàgì tó ń ṣe lóńgbólóńgbó ẹ̀yìn náà ti wà ń bẹ̀
ohun tó bá mú mi mo lè fi láyé mi ṣe. ẹ bá wà ohun tó mú mi fi láyé mi ṣe o ẹ kọ ẹ o èmi mo ní láìfù mi nínú ilé yìí ṣé o ti gbàgbé bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin mo ti nà yìí ọjọ́ kan mo lójú kan báyìí tó parẹ́ báyìí ó mà kó kú o. ìfẹ́ ni ìfẹ́ ló jẹ́ kí n dúró. ìfẹ́ kọ́ kìíní mi. ó wúre sọ́rí nọ́ọ̀sì mi ni mo ní nọ́ọ̀sì mi o ibi táwọn mi lè tẹ̀pọ̀ sí. ṣé wàá rí adé orí ẹ̀ tó parí pé adé yìí ó bọ̀ nàgbéra jù kọ́ máa kó tó lórí olórí tó ń jẹ́ nínú ilé yìí jẹ́kẹ́lẹ́ mi náà jẹ́. ìtò sọ yẹn pọ̀ jù iṣẹ́ máa ṣe bí a ṣe ń jáde yẹn lóòótọ́ rí gbé àlọ́ bá bẹ́kẹ́ ẹ má sọ orú rẹ̀ mọ́. àdá fún ẹ o ṣe mo dúpẹ́ ṣé o máa fẹ́ ni. n kò jẹ ṣe wí ẹ. ó ṣe ti da wo ilé yìí kò ní rọgbọ fẹ́mi àti tó bá ti máa dé. tí mi bá ní sunlé ìkẹ́ tó dé kẹ́ pèmí lọ́mọ àlè ṣebí ilé tó gbójú lé lónìí tó fẹ́ fábẹ́kẹ̀ wọlé èmi àtàbẹ̀kẹ́ àti wọn máa gbé nínú ilé yìí tí mi bá ní sunlé ìkọ́ pèmí lọ́mọ àlè akọ ajá àbírí oṣù lẹ́sẹ̀ ọkọ̀ òṣì mímọ́ kó tó jẹ́ kí n fẹ́ gan olórí púpọ̀ ọkọ̀. ẹ ló sì bó náà lórí kórí òròpé tó rówó tí mo fẹ́ gbà lọ mo ṣe é gbà tó sọ pé ayẹn kò sí nẹ́tíwọ̀kì àbí òkú ìgbẹ́ tó bá dẹ̀ ní nẹ́tíwọ̀kì gbọ́ nǹkan tí mò ń bá ẹ sọ owó ilé tí wọ́n ní fún wọn kó wá wọ́n ti kó wá gba tiẹ̀ o wá rí ibi tí máa dúró sí díẹ̀ tí wọ́n bá bí ẹrẹ jẹ́ kí wákàtí mẹ́ta pẹ̀lú kó tó pè mí padà sàárà ló wù ẹ́. ewo ń wèrè ṣí ere ni ẹ rí mi lórí ìjòkó dẹdẹ wọ́n bẹ̀rẹ̀ ọlọ́gbẹ́. ilé ìbọ́lẹ̀ ń bẹ jàre bá sí wa bí abẹ́kẹ́ gangan la fẹ́ rí ẹ stop sọ bẹ́ẹ̀. kò ní dáa fún ìyá tó bí ẹ lọ́gbọ́n. ó pọ̀ ẹ ṣí ere olórí burúkú gbogbo yìí. bàbá ẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n máa ṣe báyẹn ìyá tó bí wa gògì ṣe pé pàbí lórí rẹ̀. ẹ̀yin ọmọ yẹn. ó dé padà jésù ó wálẹ̀ ó yọjọ́ ó ti ṣẹlẹ̀ wọ́n ti mú bọ́tà lójú. mo tẹ̀wọ́ bọ́tà tèmi gangan. màmá ẹ̀ ọmọ ìyá mi lọ fọ́ lójú yẹn. ṣé tí mo bí ní ẹ. Abẹ́kẹ́ àní owó Abẹ́kẹ́. ẹlẹ́dàá mi o ẹni bímọ kó tọ́ o mo tọ́ eléyìí. sọmọ ò ní kọlu ìṣá ìyá kan ló bímọ ìbáyìí nísìnyí o a máa jí káàkiri àdúgbò tí wàá kọlu èmi máa ṣáìn paná ni mo ráyè. má jẹ́ kí n ró. ọmọ ẹ̀ dá síbẹ̀ bó ṣe ń sweat lọ wẹ̀ mo ti bẹ́ẹ̀ gún mi síbẹ̀ ó kárí ọkọ mi ó ń lọ bì kan Mike Tyson lọ́la pẹ̀lẹ́ olóríire ọmọ. yóò ṣì tó bímọ yẹn dà ọmọ òṣìṣẹ́ ọmọdé kọ́ máa gbé gbìn olórí burúkú ọmọ ẹ káàsán ẹ jọ Àbẹ̀kẹ́ ọmọ yín dà ẹ pè síta wá. ẹ wo ẹjọ́ Àbẹ̀kẹ́ ọmọ yín ni mo wá fi sùn kí ló Àbẹ̀kẹ́ ọmọ yẹn kó máa bá mi du ọkọ ẹ bá mi sọ kó tú ọwọ́ kúrò lẹ́yìn ọkọ mi àjẹbẹ mo máa dá ásìdì sí lára ni. ṣé o wá bá mi jà ni àbó wá fẹjọ́ mọ̀ mi sùn. méjèèjì ni mi ìbínú. o ti ṣé bó ṣe ń bẹ ẹ sọ yìí ó ti fi ọkọ ẹ lẹ kò ní débẹ̀ mọ́ o bẹ́ẹ̀ kọ́kọ́ mi ẹ má dà kọ́kọ́ sí lára ẹ gbogbo kó kéré ṣé torí pọ́kọ̀ ọ̀gá lórí ìdúró ẹgbẹ́ àbúrò ẹ ni. káàbúrò mi máa bá mi du ọkọ ẹ wò last one ni mo wá fún yín ìjọ́kíjọ́ tí mo bá tún já pẹ́tẹ́ ẹsẹ̀ lẹ́yìn ọkọ mi mo máa bá fáyíngẹ̀ jẹ́ ni. máa bá mi bí mo ṣe sọ ìmọ̀ tó fi ń dá ẹ lójú kó ti fọkọ ẹ lẹ. kọ́ tí bá ṣe fún tẹ bá rí bẹ́ẹ̀ máa bá ké àwọn tí ò mọ̀ rí gan wá bá ké ọmọ òṣì ló ṣì tóbi mọ̀ yìí. má bínú o má bínú.
ó tọ́ mi ìfojú mi rí irú eléyìí wọlé tọ̀ mí eléyìí ẹgbẹ́rẹ́ yìí ó wọlé tọ̀ èémí ó gẹ̀ẹ́sì wá ká mi mọ́lé wọn bí baba ńlá baba onítọ̀hún rè máa bú kẹ́tẹ́kẹ́tẹ́ lọ ká baba ńlá kú baba wọn mọ́ ọmọ ìjẹ́ kó ń jẹ́ ìrọ̀rọ̀ lára mi láyé mi yé kí ló wọ̀ yìí fi mí wé lọ́sọ̀ọ́jù o ìwọ ẹjọ́ ẹ̀kọ́ ọmọ mi ìbájọ́ ní àbáyọ̀ ilé ẹ̀kọ́ bí ní ìṣúté bí lọ́sọ̀ ọ́ ìwọlé ìlú. báwa ni ọmọ tí mi bá àbí kára wọn ò yá tá a ti gbé wọn lọ ẹtì ẹ lọkẹ lọ ní ibi tó wà. Abẹ́kẹ́. sáà ṣé ṣọpọlọ ẹsẹ àǹtí ẹ wò. àǹtí mi tún ayọ̀ náà. ó ṣe gbé mi pọ̀ kí n lọ wo àǹtí ẹ̀ mi tán gbé lọ. níbo ni mo rán àǹtí tiẹ̀ lọ débi tí màá lọ wò ń bẹ̀. Abẹ́kẹ́ gbìyànjú kó bá mi rìnrìn àjò ṣọpọlọ ẹ ṣe set brain ẹ set gan tí brain ẹ bá set àyè ṣe wà fún ẹ láti bá mi rìnrìn àjò ọmọ sí bàbá má fara wéwèrè ẹ̀gbọ́n ẹ yẹn ìjọgbádùn mi ìwọ ní tèmi mo ti yọ̀ǹda Túnráyọ̀ mo ti yọ̀ǹda ìfúyà yín ọmọ tá a bá ń báwí tó bá ń warùn kì ìparun kò jìnnà sí òun dẹ̀ tí mo ti báwí ó dẹ̀ ti warùn kì ibi ó ti dé sí bus stop ìparun náà ṣe ń rù kiri yẹn sórí wọ ní gbogbo ọ̀nà ló máa fi dirú digba níwájú mi pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run gbogbo dáadáa àkàtì àti mò ń bá kiri yẹn àǹtà tẹ́tẹ́ lẹ́nu àǹtà bàbá Ìjẹ̀bú lọ́la àǹtà kínní mo ń ṣe nítorí ẹ̀ ni o ọ̀pọ̀ èèyàn ló ń bú mi pé mi reliable mo gbà Ọlọ́run ṣe ṣe mí nìyẹn tí Ọlọ́run bá lè jẹ́ kí n rí bàbá Ìjẹ̀bú bá yé ìjẹ́ lẹ́ẹ̀kan ayé tiẹ̀ ti dá bí effort bí mẹ́rin ló ti come to my way tí mo ti put láti fi bà ti bàbá Ìjẹ̀bú jẹ́ kí kókàn tiẹ̀ larí mọ́lẹ̀ lọ́wọ́ mi kán gbé lọ ìpẹ̀rù kan wò tí still náà kò ṣeé ṣe because n bá ti lè jẹ́ lẹ́ẹ̀kan tí ẹ bàjẹ́ nìyẹn èmi ò fẹ́ jẹ́ kíní kan billion trillion mo fẹ́ jẹ kódà mo lọ abúlé wa pé bóyá màá lè rí fígọ̀ lóru tí n bá sùn kàkà kí n rí fígọ̀ bàbá tó gbà mí ni mo rí bàbá àgbà mímọ tó ń wá kiri wọn ló ń yọ sí mi ẹ bá òyìn ọmọ yín mo ń ta lọmọ yín yẹ ṣe èrè abẹ́rí fígọ̀ ẹ̀yin lè yọ fòkìní bá mi gan yọ ẹ̀yin lè wá yọ ẹ̀yin ṣe dáadáa ni mò ń sọ́bà kiri mo ra fi wọ́n lẹ́nu òye o ti understand so bí ara àbájẹ́bú yẹn ti ẹ̀ ń lóògùn ni tí ó jẹ́ káwọn èèyàn rí jẹ débi tó ayé ẹ̀ máa bàjẹ́ I don't know ṣùgbọ́n mi lè jáwọ́ nígbà tí má bá yé jẹ́ nítorí tiẹ̀ kí n tó jáwọ́ tí má fi lè jẹ́ lẹ́ẹ̀kan ayé ẹ̀ ti dá ìwọ fi òun lẹ̀ kó má bá tiẹ̀ pé jẹ́ nìyẹn. I promise ni dáàdì mi ń disappoint mi. ẹni kò ní disappoint ẹ máa tọ́jú ẹ dáadáa láti gbọ́ràn sí mi lẹ́nu ojú bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ kí bá yín wo oúnjẹ tí mi ń sè lọ́wọ́. bá mi jẹ́sẹ̀ mọ́ kò sára. ẹ̀bà ni fẹ́ jẹ. láti má jẹ́ ìrántí lọ́wọ́ yìí ẹ bọ́ fún ilé owó lẹ́nu owó lẹ́nu láti fún ilé owó mi ẹ ó ní wàhálà ara nìkan náà. kí ló ṣẹlẹ̀ láti tó gèètì ẹ kò mo fẹ́ kọjá ìfẹ́ síbí àtù kí ṣẹlẹ̀ ṣé ò lọ́nu múùdù ni òwò àdìkùkù láì lọ gbá bọ́ọ̀lù láì lọ wẹ́gbẹ́ stadium àtẹ̀gbẹ́ àtẹ̀gbẹ́ ẹ̀sìn bì. wọ́n bá ìwé wájú. Abẹ́kẹ́ kí ṣẹlẹ̀. ìyàwó tiẹ̀ lórí láyà ó wá sínú ilé ìyá tèmi wá pariwo ilé ìyá mi lórí tí bá tẹ̀ ní pé mo fẹ́ fẹ́ ọkọ ṣé rú ẹ̀ náà sọ ni dá mi lóhùn ṣó wá rí nǹkan tí màá wá ṣe báyìí ni pé màá fi ẹ́ pàrokò sílé mi torí tí bá fi ẹ́ pàrokò sílé torí ìyàwó ẹ̀ yẹn á wá mọ̀ wípé ò já mọ́ kankan. Abẹ́kẹ́ fílẹ̀ jẹ̀ǹbá ní gbólóhùn. láì ṣe fá. sórí bábẹ̀kẹ́ ṣe sọ kò sí nǹkan kan tá a fẹ́ fi ẹ bọ̀ àmọ́ yàwó ẹ̀ ó ti jẹ́ àmọ́ pé òun ò lẹ́kọ̀ọ́ ọmọ tí ò bá dẹ̀ ti lẹ́kọ̀ọ́ lé irú wa máa ń kọ́ wọn láti ta ni
tàbá fi ẹ ṣe pàṣán lọ́ba ọ̀rọ̀ á lè yé dáadáa. Abẹ́kẹ́ Sunday ó ti wá yé mi àwọn àgbà bọ̀ wọ́n ní kíní ọ̀ pé ṣé o rí ilé ṣé o wọlé ṣé o gbé ẹ délé lẹ́ẹ̀sán yìí ẹ ti gbé mi débẹ̀ ẹ gbé mi tìrabàyè mo ti rí ọ̀rẹ́ tó wà lọ́wọ́ yín ẹ fẹ́ dá sẹ́ni àfàlà ìgbọràn ni ṣùgbọ́n ojú tọ̀rọ̀ tiẹ̀ ìwọ Sunday ojú ẹ ó wálẹ̀ Sunday ẹ má kún mi bọ̀ rẹ̀ ẹ lọ́dọ̀ ìyàwó mi ẹ lọ bá rí lóòótọ́ n kò mọ ohun tó ṣe o ẹ wá ti sọ fún mi pé ó wá kọjá ìyá ẹ lọ bá rí ẹ dá sẹ́ni àfún Abẹ́kẹ́ o Abẹ́kẹ́ foríjì mi mo dárí oríjì tó bá pọ̀ mi báyìí ọ̀tọ̀ lọ́yọ̀ tí o fún wa sí. ẹ̀yin girls ẹ bò. ẹ lè pa. Babe, we played the last time to our class. You are thanking that. Like, Mr. Adekunle really got to feel to me. Ṣé Mr. Adekunle? Àwọn ni máì. Ọ̀rọ̀ wọn bó ṣe rí nìyí. Sórí àwa náà, kọ́lọ́n tó yọ wá lọ́wọ́ wọn. Ká ṣáà máa dúpẹ́. Máì orí ìkọ̀kẹ́ so much. Sister. Báwo ni? Ká sọ ṣọ wa pa. Ní kíni? Èwo náà kí yín fẹ́ wá dáǹgùn ẹ̀. Ẹbí yín dẹ̀kọ̀ o, ẹbí ẹni tẹ́ni nínú ni, tí kò mọ̀ pé yẹ kó ń fi gúnlẹ̀. Rádaràda. Ṣé mi àti ẹni jà tẹ́lẹ̀ ló pè mí àti ẹ̀pọ̀? Ó yẹ kí mi bù gúgù. Pẹ̀lẹ́ ṣó ti gbọ́, wọ́n má dákẹ́ ẹnu ẹ ṣáì. Kò sẹ́bi lọ́wọ́ yìí mẹ́tẹ̀ẹ̀ta, wọ́gán tó kí mi, ní mọ reason tó fi kí mi. Bájọ́ ojúrò tàwọn wèrè tí ò gbádùn, ó dẹ̀ tún kí mi. Ẹ má wọrí ẹbí àti yín àjọ náà ràn sìn àdẹjọ ní business ṣé ti yẹn. Ìyẹn jọta ìtẹ́lẹ̀ ẹni tí ìgbà yìí jẹ adára àṣà ọgbọ́n ẹ̀rí. Tó ṣe tán. Ẹ jẹ́ àmọ̀ jàre. Ṣó mọ olórí àwọn ladies yìí? Ó ti ń bọ̀ báyìí nísìnyí nígbà ìdẹ́ ló fẹ́ gbà kọjá èyí tí mo ní kí n sáré wá sọ fún mi. Kílé tó yín ṣe báyìí kí n dúró ṣé mi jẹ́ lẹ́sẹ̀ ni tí màá fi dúró kẹ́ wá ẹ fẹ́ fi mí kọ́ bọ́dì ni. Ṣẹ́ẹ̀nì jẹun ni mo ti ń dáná. N kò jẹun ìyá rí lọ́jọ́ kìíní àná tí mo fẹ́ lé yìí mo lọ bá Ifá Lámídì pé kó bá mi gbé fájọlẹ̀ kí Ifá fọhùn Ifá dẹ̀ fọhùn Ifá jẹ̀kùn wọn náà máa pẹ́nu lé mi ṣàìdédé lòyíwọ́ padà ìyá rí tí lójú tí mo dì kí n tó là parẹ́ bí so parẹ́ ìyá rí pàkọ́jì. Ẹgbẹ́ ilé ìtọ́ni wọn gbọ́ tó ń pa bẹ́kẹ̀ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ìyọ̀jọ́ ń kó láwọn kiri ìyọ̀ ń kó pàǹkẹ́rẹ́ kiri ọlọ́wọ́ ti bà wọ́n náà lánàá. Ṣọ́wọ́ rẹ̀ wọ́n ṣe gbó. Àìrọ̀ bá fọwọ́ kàn tó bá ń gbọ́ ààrẹ òkan mi àwọn ọmọ rẹ̀ ìjẹ́bà lọ́wọ́ tí mo wà yìí èmi ni mo ń jẹ́ ààrẹ òkan mi báyìí èmi ni mo ń jẹ́ ara ń kàn mí ara gbogbo oríkèéríkèé ara mi báyìí àti iwájú gbogbo ọrùn báyìí bíi pé ọ ní àmọ̀ síbẹ̀ bí gbọ́dọ̀ òkúta sí gbogbo ara mi ló dàbí ara kàn mí. Gbígbé lè kó sí bẹ́ẹ̀ lánàá. Ìyá rẹ̀ tí bá di ọwọ́ ìyá kò rọ́ tí má fi dìbò kú tí bá di kòkù ẹ̀ṣẹ̀ èdè tí bá di
tó yàwọ́ èyí méjì máa jábọ̀ lẹ́nu ìyá rẹ̀ ìyá fún mi láì òru ẹ mú mi òru ẹ mú mi kú òru tó gbẹ́ mi dì kú. jẹ́ ká fi tiẹ̀ lẹ́nu jẹ́ ká jẹ́ kí àrí lò tó ráwọn ọmọ rẹ̀ ní kíláì fún wọn òkúra máa jù wọn ọmọ kíní kọ́ yọ̀ máa ń pè ní katapọ́ọ̀tù yọ̀ máa ń fi òkúta sí mẹ́rin òun ra máa lo wọn ṣàmọ́ máa dúkò wọn ọ̀rọ̀ wá ṣe é báyìí ọmọ ìkókà kò mọ ọ. èyí lọ àfọwọ́kọ bí mo ṣe wà ara ń kàn mí ó ní pé a máa lọ bá wọn o tó dùn mí jù ilé ayé mi mo tí n kò tí ì ṣe tọ́ni mo ti ṣe ìyá rẹ̀ ìwọ ọmọbìnrin ọ̀nà wa ló fẹ́ràn yọ̀rọ̀ sọ́bẹ̀ oye wá tíráàkì mi nìyẹn o oye mo pín nọ́mbà mi rè o. wọ́n wá aṣọ ẹ títí kò jẹ́ gbàtẹ́mí àtẹ́jọ́ wà. ìyá rẹ̀ ló fà ṣùgbọ́n wàá gbọ́ ṣùgbọ́n a máa mú wọn ṣe. máa mú wọn òkúta yọ̀ máa fi ṣe kíkẹ́ ẹ̀ máa lo wọn pẹ̀lẹ́. ọ̀rẹ́ kọ́ mi. Chief kí ló ṣẹlẹ̀ náà mo béèrè 150 ẹ fún mi 30 látijọ́ 120 tó kù ẹ fẹ́ fún mi kí ló dé. Simbi sọ. sórí kí ẹ máa purọ́ fún ẹ ìwọ ló ń darí dúró because gbogbo owó káàdì tó ń béèrè 30,000 50,000 àwọn owó pẹ́pẹ́pẹ́ tó ń béèrè yẹn kò jẹ́ nǹkan kan lọ́dọ̀ ọ̀dọ̀ àwọn báyìí ó mọ̀ mí dáadáa ó mọ̀ nǹkan tí mo mọ̀ ó dẹ̀ mọ̀ nǹkan tí mo wọ̀ tí so balance tó ń béèrè yẹn kì í ṣòwò rárá lọ́dọ̀ mi ṣùgbọ́n o ò ṣe fẹ́ nù mí bẹ́ẹ̀ ni ìfẹ́ nù mí ni wípé mo fẹ́ kó wá lé kí n fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó sínú ilé ọ̀dọ̀ mi. Chief èmi mà ní kí n kó wá lé. ṣé mo wá dàgbà jù wípé kí n fẹ́ ìyàwó mo fẹ́ ní ṣùlọ́ka tó bá fẹ́ mi sórí 50,000 tí wọ́n sọ fún un béèrè yẹn á di 50 million tẹ́ lọ́wọ́ anything tó bá fẹ́ mo ready láti ṣe mo nífẹ̀ẹ́ ni. Chief ẹ serious abẹ́ ń ṣeré kí n kó wá sílé ọ̀dọ̀ yín. ṣé máa fi irú nǹkan bẹ́ẹ̀ ṣeré ni máa kó bọ̀ yàrá pọ̀ ń bẹ̀. tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn á jẹ́ pé ibi tèmi náà fẹ́ gbòbí sí obì ti lálẹ́ wù ń bẹ́ẹ̀ nìyẹn kí n máa tún díẹ̀ ṣe ló kù. kí ló wá ń dá mi dúró fún láti jọjọ yìí. Chief bọ ẹdùn náà ọ̀rọ̀ tẹ́ ń sọ ṣe èrò dáadáa ṣe ṣú ọ. ṣó nídìí rírò ni. mo kàn ń wo náà ni iṣẹ́ tẹ́rù yìí gbé iṣẹ́ tó mi wò. Simbi ṣé òun pọ̀ fún mi ni àbí ìwọ kò fẹ́ yé mi ó mọ nǹkan tó wà lé ó mọ nǹkan tí mo wọ́ tó ń sọ pé ṣé mo tẹ́rù ẹ gbé. Chief mo kàn fẹ́ ká ro dáadáa ní èrò lọ́bì ẹgbẹ́ gírí. àwọn mọ́mí ẹ̀gbọ́n àwọn òun ká má tí ì sọ pé wọ̀. òkè o tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ kàn fún mi ní 1 week péré. 1 week. gbogbo ẹ bá ṣẹ́tù ló bá zẹ̀. díẹ̀ wá lọ kẹ́gbọ́ ẹ̀ kò nídìí 1 week kankan díẹ̀ máa tẹ̀lé ẹ lọ ká lọ kẹ́rù. ẹ jẹ́ àṣe díẹ̀díẹ̀ má jẹ́ àfiwádùúwádù ṣe. ọ̀dà mo ti gbọ́. èyí tí mo fẹ́ ṣe ni mo wà lọ. èló ló gbé balance. 120. abẹ́bẹ́ 50. ẹ ṣe jàre my chief. Àtẹ̀yìn tó gbé kí ìwọ wa náà ó rà pé orúkọ mi rí òmò mi rí ó rà pé ti já wèrè ìwọ woman leader
obìnrin lásán olóyè burúkú ni bàbá mi o ìwọ sẹ́mi ìwọ ló sábẹ́ pé jẹ́jẹ́ mi máa ń lọ ẹni tó bá ta sí mi ni máa ń ta sí o ṣáà ti ń gbọ́ àtìgbà tí wàá tẹ àwọn tó kú ẹ ti ṣe wèrè kiri nùnú mi ò kí ń dá sí o ṣáà rí mi pé mo ò dá sí tí ìyá ẹ bá lọ jẹ́ bí wèrè máa pa ìyá ẹ sísìn ní ṣọ́tí àwa yìí máa ó fọ́ra àrùjọ kó pa àbá. bọ́dà dáàdì wa ẹ jẹ́ má bínú ṣé èmi lẹ́ ń bá bí àbáwọn ọmọ. ẹ̀gbọ́n ẹni mo bá ń lé abẹ́yẹn mélòó ni ẹjọ́ wà ní oríṣi. sórí ìwọ kinní kan tó dàbí nǹkan tó fi ń ṣọ́ọ̀kì mọ́tò tó dàbí àkànmọ́lé èrè tó dàbí kíyàn kàn gbé bọ́ọ̀lù lẹ́ẹ̀kan dẹ̀ mú kàn fẹsẹ̀ sọ́nù yìí ó máa ń jọra ẹ lójú gan o. mi ò ní ẹ bá wí ìgbà tán ti ń kún ẹ lé ń pè wọ́n náà ní bá ṣàlì abẹ̀ṣẹ́kù bí òjò ọ ti ń dìsíìfù ẹ orí ẹ ti ń wú jápá ẹ lọ. rà pé mọ̀ kankan gbó wá mo ya àwòrán gan lu yẹ ẹ bọ̀dọ̀ ká tá ló mọ̀ mi ṣùgbọ́n bọ̀dọ̀ ká tá ló mọ̀ mi kó tó ní pé máa lù ẹ máa kọ́ fẹ́ kí o lọ pa àwọn olórí burúkú tí ẹ lọ ṣe ẹgbẹ́ òṣì máa kọ́ fẹ́ kó lọ pọ̀ wọ́n wá kí wá lu gbogbo ń papọ̀. ló kó wọn wá ṣùgbọ́n mélòó ni ìwọ gangan bí n dágbé ẹ̀ ń sìn báyìí òòkùn Ghana must go bá wò ó ti tóbi jù pólíbàgì gan ò lè ká ní tí màá bẹ́ẹ̀ ṣe ni pé màá ràn ẹ́ lọ́wọ́ táwọn sẹ́ẹ̀tì àwọn fàwáàsì àwọn ọmọ 2 years 3 years tó bá ti jáde ní kindergarten 2 ti tó lù màá wá bẹ́ẹ̀ ẹ́ gbalé wọn lọ́wọ́ àwọn tó lè fi yẹn nìyẹn àwọn tó máa fi yẹn nìyẹn. wà aláì ọmọba èmi fẹ́ jalè ní Sunday tó ti gbọ́ mi fẹ́ jalè ní so kó fò kúrò wájú mi nítorí pé màá yá ẹ pa sí bí ọmọ àgbè ẹ kúrò wájú mi sìn àbí kí o fèsì consequence. mi ò ní lọ màá lọ àmọ́ tó bá mú mi tí mo kó àwọn sẹ́ẹ̀tì ẹ̀tẹ̀jọ́ fi yẹ̀pẹ̀ ṣeré débi tí ò lè tún ọ̀rọ̀ ìsọ lójú wọn. ó máa kú ẹ̀jìyàwó bí tó bá ṣe yánmayànmá mọ́bí tó máa ẹ̀ṣẹ̀ orí ibú tó ló ń jà mọ́bí tó máa gbé sí o. àwọn ọmọ 2 years lèmi máa kó tìyẹ̀ wọ́n lù ẹ́ pa ni. wà ó rà pé ẹ̀sẹ̀ dénú ìlú ìlú òkun mi àwọn ìlú àkókò ti dáa wò wá gbàgbà àti tó máa kéde fún ìdá àti ti àwọn gbàgbà máa pàjá ni. mi ò lè máa bẹ́ẹ̀ fà àwọn wọn á lọ káwọn wọn á jáde skul ti fẹ́ mi owó ṣe rí ó dàbí àkànmọ́ lẹ́sù. ọ̀rẹ́ ìpèwèrè lè ní ó máa ń lìdà olóòbùkọ́ ọ̀pọ̀ ìyá ó máa lìdà inú ẹ̀ dùn ikùn ẹ̀ tó rí mi mẹ́rin wèrè máa lìdà yìí. lẹ́nu sọ́hùn níbi táwọn ọmọbìnrin yọ sí ó yẹ kẹ́ lè dìfẹ́ǹdì kẹ́tì ẹ̀ bá wọn jà. ẹ̀kọ́ ṣàkíyèsí ni ọ̀gá mo ṣe gudugudu méje tó ń yẹ̀yà mẹ́fà mo fi dán o rí dán mi. ìbomú páàkì mọ́tò sí. ọ̀gá báyìí ẹnu ọkọ̀ ló wà ọ̀gá. ọ̀gá yẹn ẹnu ọkọ̀ ló fi ní pẹ́ fúyọ́. wèrè ni ẹ́ àti kọ́kọ́rọ́ wà báyìí. ẹnu ọkọ̀ ló wà ọ̀gá. ẹnu ọkọ̀ ló wà ọ̀gá.
Àbẹ̀kẹ́ màmá ẹ parí ẹ̀ nà. Parí ẹ̀ bíi ti bò. Gbàgbé pankẹ́rẹ́ ni wọ́n fi pankẹ́rẹ́ sí lẹ́kùnkùn. Ẹ gbà mí ṣé mi ni màmá ẹ parí ẹ̀ náà ó gbàgbé pankẹ́rẹ́ ni ẹlẹ́dàá mi ṣe Àbẹ̀kẹ́ ni mo sọ ìwọ ní tó kú pankẹ́rẹ́. Àbẹ̀kẹ́ ò tẹ̀ ṣàánú mi nítorí Ọlọ́run. Àbẹ̀kẹ́ ṣàánú mi. Ariwo lọ́tún ariwo lọ́sì kí ló dé nígbà tí ìṣòwò nìkan ló wà láàrin ìlú ṣé mo bí wọn mo bí ẹ ni. Ó yẹ kó tẹ̀ dúró lọ́jọ́ kan kú ọkàn jókòó kọkàn ronú pé ẹ wo báwo ni mo ṣe fẹ́ ṣàyè mi. Ìyá Àbẹ̀kẹ́ mi ì ní níwájú mi nílé èmi nìkan ni kó o ti ẹ̀rọ tàbí amọ́ mú mi lára pé jẹ́ kí mi náà wálé kí n tẹ̀ ẹ̀rọ ti yá yìí. Ọlọ́run máa ṣe lábìkú ọ̀sán gangan. Àbẹ̀kẹ́ ò dẹ̀ jọ nítorí ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ ẹ́. Mo ló ti bá gbogbo eléyìí ò bá lọ́wọ́ mi ò bá lọ́wọ́ bàbá ẹ̀. Àbẹ̀kẹ́ ò dẹ̀ jọ tó wá sọ̀rọ̀ ẹ̀dà Àbẹ̀kẹ́ pankẹ́rẹ́ sórí títì. Àbẹ̀kẹ́ kò dáa rántí pé ìwọ náà máa bímọ. Ìyá Àbẹ̀kẹ́ ẹ wò ó ṣé agbá wọn ilé ìdẹ́yẹ kan bẹ́ẹ̀ mi sọ èmi ò ẹ lè máa fi ayé ìsìn wáyé ìgbà yẹn ayé ìsìn yìí nà ayé tí yẹn old nà ẹ lè fi wé latest tó ń lọ gbòòrò sìn. Ẹ wá ọmọ mi ní street ẹ rí orúkọ ọmọ yìí ṣe rìn nà Àbẹ̀kẹ́ pankẹ́rẹ́ gbogbo ẹ rí bẹ́ẹ̀ tí ẹ mọ̀ pé gba star ẹ ṣe wà. Àwọn èèyàn lọ́kọ̀ lọ ń pàdé Àbẹ̀kẹ́ pankẹ́rẹ́ street ẹ ti star àjẹ́ Ìyá Àbẹ̀kẹ́ Ọlọ́run wà láì tàlà. Ìyá Àbẹ̀kẹ́ wo ìfẹsàrẹ́ dé street pẹ̀lú àwọn ọmọ mi àwọn ọmọ mi ti máa retí mi Ìyá Àbẹ̀kẹ́. Àbẹ̀kẹ́ tèmi ti máa dédé mi Ìyá Àbẹ̀kẹ́. Àbẹ̀kẹ́ Ìyá Àbẹ̀kẹ́ mi bọ̀. Ẹ bá ń dáná Ìyá Àbẹ̀kẹ́. Wọ́n padà pààrọ̀ ọmọ ìmọ̀ mi lọ́wọ́ ní ṣùgbọ́n dá mi lójú pé mi mo bí ẹ. Ẹ̀yin abiyamọ ayé abiyamọ ọ̀rẹ́ màá ṣàánú mi ẹ má má jẹ́ kí n gbàbí jóná. Ẹ má má jẹ́ rògbò àbí kó àgbà Àbẹ̀kẹ́ òdẹjọ́ ṣàánú mi tó ń sọ̀rọ̀ ẹ̀dà Àbẹ̀kẹ́ pankẹ́rẹ́. Ẹlẹ́dàá mi o ẹjọ́ ẹ̀kọ́ amúnimúni ẹran bí yẹn yóò gbogbo ṣe àǹtí wèrè tó ní nínú nẹ́nà ṣé mo para òun ní sọ ti rún tó ń torí tiẹ̀ tó ń ṣẹ́nu ṣàkàṣàkà sẹ́mi ń bíbẹ̀ tí mi náà mọ̀ pé mi ló ń bá mi ló ń ṣe pé mu tí mo para mi ní sọ ti rún ìgbà tẹ́mi tó tẹ̀já búrò mi ti ń ṣe pé fún mi lójú ẹ̀mí mi kí dára tàwọn máa sọ ṣùgbọ́n mọ̀ pé mi ní sunkún lórí ẹ̀ tó bá gbẹ̀rọ̀ pẹ̀ kí sunkún yọ ló pa mi ní sunkún lórí ẹ̀ torí má jèrè ẹni lẹ́gbẹ̀rún lọ. Kí ni ó jọjà mi nù ọmọ rẹ dáadáa yẹn sọ ládùúgbò gbogbo ọ̀rọ̀ tí mo bá sọ ó tún padà wá sí ṣọ́ọ̀bù àdọjà mi nù. Wo máa pẹ́ padà náà máa pẹ́ padà. Ìwà títa ni àmọ́ ọmọ wa dáadáa kan ni. Ọmọ rádaràdọ́ máa dúgbò kan ló fẹ́ gbó lọ́wọ́ mi. Mo dẹ̀ ní kó ní sùúrù pé mò ń bọ̀ ó ti pè mí mo ní kó ní sùúrù. Dìnẹ́sì ọlọ́mọ yẹn pè mí sọmọṣẹ́ mi ló pè mí kó ti wá ṣé o ti dàgbọ́ ọjà nù. Irú dáadáa wọlé léyìí torí Ọlọ́run. Ọlọ́run máa wá gbà wá lọ́wọ́ àwọn ọmọ tó ń dàbí tà ń sìn yìí o. Àbírò àwọn ọmọ wo leléyìí gangan. Gbogbo àwọn ọmọ tí à ń bí Ọlọ́run kó ṣàánú wa pẹ̀lú wọn. Ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Já lọ sọ̀hún ká lọ yọjú gbogbo nǹkan tó wà ń bẹ̀. Ẹ wo sísá mi. Mo ń gbọ́ gbogbo nǹkan tẹ̀sán látàrí òun pé kí n bọ́ta. Kílẹ̀ náà yanjú. Ẹ̀yin náà wọ́n sọ pé àkíní wọn fẹ́ ṣe báyìí. Kílẹ̀ lè ṣe. Kò yé mi ni. Ẹ gbà mí. Rú ọmọ lórí burúkú òṣìwò nìyẹn. Èèyàn ká bẹ́ẹ̀ mi dán rọrùn. Gbàtọ́ ní fẹ́ kú. Ẹ wo ẹ ṣe lọ ṣọ́ọ̀bù yẹn má lọ ṣe tùmẹ̀tùmẹ̀ má lọ rìn dín o. Kẹ́ẹ́dẹ́kẹ́ ju èmi tí ọmọ yẹn wà fún yín kẹ́ lọ ba ayé ẹ̀jẹ̀ kẹ́ ẹ̀ nà pátá ìṣẹ́lẹ̀ ìṣẹ́ gan-an ni. Obìnrin ìyá kò ṣàánú bàbá òun náà. Ẹ máa gbọ́ kọ́tà sí mi sọ ìyá kan ló bí òun náà. Kò fẹ́ da fún ìyá kò fẹ́ da fún ọmọ yẹn fúnra rẹ̀ ni. Àbọ̀ orí ìyá ẹ̀ bàjẹ́ orí ọmọ yẹn bàjẹ́ orí gbogbo fámìlì ẹ̀gbọ́n fẹ́ bàjẹ́ mi tó wà ní. Ẹ má ṣe yẹn o ti sa. Ọ̀pọ̀ ọ̀pọ̀ tó ọ̀sán lè yànda ọjà mi oníyà kan ló bí. Ọlọ́ọ̀ máa ṣe tó dáa níṣó jẹ́ ká lọ yanjú ẹ̀. Ẹ jókòó lé tó mọ̀ tó ti. Àyè má ṣe ẹ gbọ́ ẹ bá ń dúró lé. Ẹ má lọ rìn dín o. Mi ì ní rìn. Má lọ ṣe sùmẹ̀sùmẹ̀ o. Mọ̀ pé wà lára tèmi náà. Mi ì ní rìn ṣùgbọ́n. Ẹ ṣé o. Ẹ má lọ ṣe sùmẹ̀sùmẹ̀ bẹ́ẹ̀ o. Ẹ ṣe rẹ̀ fún gangan jẹ́. Àbúrò ń ṣì lọ́mọ yà jẹ́ ìpapọ̀ ni. Àbọ̀jọ̀ wa ọjọ́ fẹ́ kú ni. Máyọ̀ mo tẹ̀lé yín ni. Sìsà ayé ṣe ń lọ ìgbà pé mo tẹ̀lé yín ni. Màá bá yé ọmọ yẹn jẹ́ màá kọ́kọ́ gé mú ẹ̀ màá rẹ́ mú ẹ̀ màá. Kò ní dúró wò tán èmi. Ọmọ kan bá mi sórí burúkú mi. Bẹ́ẹ̀ bá ṣe jẹ́ ẹ̀pẹ̀ mi o. Bẹ́ẹ̀ bá ṣe gbàgbára yín ọ̀ka ẹ̀pẹ̀ mi lórí aago kò yé yín bẹ́ẹ̀ yẹn. Èmi ò rìn bí o. Àtẹ̀jọ jáde láti inú ìyá kan náà lẹ́yìn ẹyin. Ìyá kan náà lórí yàgbé òun ni àbí lórí burúkú ni ìyá tó bí ni. Ìyá tó bí ó ṣe wọ̀nyí.
lẹ́kọ̀ọ́ ṣé wọ́n yẹ ń pè. ọ̀rọ̀ yẹ alfa kọ̀kọ̀kọ̀ ṣé o ti gbọ́ mi ṣé ni mo ṣe ń sáré bọ̀ ìyá adáre ń kó ọlọ́pàá bọ̀ nísìn láti wá mú ẹ. má jókòó má tètè kọ́kọ́ tó wá lọ́dà gbogbo tí mo fẹ́ sọ ná ó ti ń kó ọlọ́pàá bọ̀ o ìyá adáre ó ti mú ọlọ́pàá wọ́n ti ń bọ̀ wá báyìí nísìn wá máa lọ nísìn. ṣé lórí pé èmi àtọmọ náà ń jà 2-5 mi ni mo dẹ̀ pé òkè ò ń gbé is nothing mo dẹ̀ gba ní ọ̀pá kan tí. ó fún lọ́pàá kan. èyí méje jábọ́. àtàǹgọ̀ pé mo pé yín ti jábọ́ ibi tí ọmọ yẹn wà ní ìsìn kò ṣeé sọ ṣé o ti gbọ́ mi ṣáà máa lọ mo fọ́ náà dé. báwo ni màá dó sọ́dọ̀ ọ̀rẹ́ mi tá ma. má dó sọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀ níta mà ṣé ọmọ ọ̀rẹ́ mi tó wà lábẹ́kúta nìṣó lọ́nà máa wá gbé ẹ̀rù ẹ̀bẹ̀ máa wá fún ẹ ní fóònù nọ́mbà ọ̀rẹ́ mi tí wà lọ́ máa bá rìn náà jìnnà sí gbogbo bíi pátápátá. kó lọ wá ẹ má ya wèrè. kọ́lù sórí ẹ písà tó o bá lọ. máa pè ẹ́ ó kárí ọkọ mi. kọ́lù gbóyún lọ kó o gbọ́mọ wà á bá mi. kí ló ṣẹlẹ̀. arábìnrin owó tí mo ní ni mò ń yá ẹ ní ọdún tí mo ti fẹ́ ìyáálé ẹ tí mo fẹ́ kí n tó fẹ́ gbogbo ọmọ tó bí fún mi pátá èwo lórí tó jẹ́ irú eléyìí wà nù wọn ìwọ bẹ́ẹ̀ ló ní lọ gbọ́mọ ìfún bàbá ẹ o mi ò dájú pé mi ní bàbá ẹ orí burúkú tẹ́ ẹjọ́ ń ṣe yìí kó o jẹ́ kí n mọ́mọ́ yìí kí n fà lọ́lọ́pàá lọ́wọ́ fún ara mi kí wọ́n kọ́kọ́ kó jáwọ́ nu pálapàla òní kó lọ sá sọ́dọ̀ rẹ̀ ẹ̀kan lábẹ́òkúta má wọ̀rí má ṣe yọnu. ní sùúrù ìwọ náà máa sọ́sọ́ láwọn ọ̀yà ilé mi àwọn ọ̀yà ilé mi tó olóòfẹ́ ìwọ ló dá tó nínú wọn àwọn tó ọmọ táyé ń sọ máa gbọ́ mi o ọmọ mi tí mo ní kó máa lọ ẹ̀ṣẹ̀ wo lọ́sẹ̀ tó fi ń sọ pé bóyá ọmọ burúkú lọmọ tí mo bí. ok ó fún wọn ní upper court èyí méjì sọ ó tán ẹ̀ṣẹ̀ ẹ̀ náà nìyẹn ó dẹ̀ ti ń ṣerú ẹ̀ tipẹ́ ó tán. ṣé ọmọ iṣẹ́ tó ń ṣe ẹ̀ṣẹ̀ lọmọ mi ń jà tó dẹ̀ máa gbede bí gíga ọmọ Mike Tyson ọmọ bí tó gbede ọmọ mi náà dé bí gíga. ṣé o ti gbọ́. èmi ò bímọ tó ń jẹ̀ṣẹ̀ ta ń fi ẹ̀ṣẹ̀ yọ wọn lóyún káàkiri eléyìí ọmọ tèmi kọ́ o tó bá padà sínú eléyìí máa fà lọ́pàá lọ ibi tó o ní kó sáré lọ yẹn máa wà lọ́bẹ̀ máa gbé èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ó dàbí pé o ní ìṣòro ìwọ tó ọmọ bí táyé ń lọ ẹ̀ṣẹ̀ tọmọ mi ń jà yìí á ti bẹ̀ sórí ìdá lówó lọ́wọ́ ṣé o ti gbọ́ kókó rẹ kó lójọ́ ọ̀nà fún un. ẹ̀wọ̀n wọn ya wèrè olórí burúkú yá. ó jẹ́ ká lé wọn kàràkàrà ni. mo lẹ́yìn tí mo fẹ́ bá wí lọ. ó yá ó pọ̀. pankẹ́rẹ́ wà nílé. àgàgà bẹ́ẹ̀kì. bẹ́ẹ̀kì. eléyìí tó lọ fọ́ lórí pé ó rí ọmọ ẹ̀lẹ́kọ pẹ̀lú boyfriend ẹ̀. irọ́ ni o. ó gbọ́ ìwọ ló ń fọ ọmọ ó jẹ́ breakfast nìyẹn o. bẹ́ẹ̀kì má lọ máa lọ́vọ̀ ọmọ akínníwọ̀ ìwọ máa kílẹ̀ mọ́ mojo ni ọkùnrin wọn gbádùn tó tó gbogbo lẹ́fù tó ń bá wọn play yẹn. okay ó dàbí pé àìmá máa jọ dẹ́yìn ọmọ ìjókòó kí n máa fún yín tutorial kò ń jẹ́ kẹ́ mọ bó ṣe ń lọ́nu ayé rárá ṣé o rò pé ìyá yín déédéé bọ́ sí street ni jẹ́ kí n jẹ́ kó yí ẹ jẹ́ n sọ sítórì ara mi gangan fún ẹ. ọ̀rọ̀ sídìí ẹ mọ̀ ìlọ ẹ jọ gbogbo owó mi tí mo kó sínú ilé ó ń dà. owó ẹ mọ̀ gbà mí irú allegation wèrè wo nù sọ̀rọ̀ pé bígbà téèyàn fò lè lọ ọyàn ni owó kí lè mi àtẹ́jọ́ dà papọ̀ ń pa ọ̀rọ̀ olówó ni. ẹ gbà mí Bàásídì. o. ẹ jọ o lẹ́yìn ò bá kó ń lówó nínú ilé tá a jọ wà yìí Bàásídì bá a mú dírá ta ni ó kó ń lówó. ṣé èmi àti ẹnìkan lájọ ń gbélé tó fi sọ pé mi jí 50 mi jí owó irú kí ni gbogbo dáadáa iná. Bàásídì. ẹ o. bó o lè ti mọ̀ pé 50,000 mò ń wá. èmi kàn dárúkọ owó ni. ẹ gbà wọn ni mo fẹ́ Bàásídì ń lè wà wọn ò gbọ́. ó bí àwọn ẹbí yín ló burú. obìnrin má jẹ́ kí n sọ̀rọ̀ sọ sí ẹ o má jẹ́ sọ̀rọ̀ sọ sí inú ń bí mi o. Bàásídì ti ń jalè. lọ́ba mi rà bọ́n wá ń gbà yìí. Bàásídì
bẹ́ẹ̀ bá rí gbọ̀n AK-49 lẹ́mọ̀ lò bẹ́ẹ̀ mo wí 49 lẹ́mọ̀ lò. ABEKE 100 ABEKE 100 kó mọ fi allegation kan sọmọ pé nínú ìwé Ọlọ́run gan àrífín ni nígbà tí ìyàwó dúró síwájú ọkọ tó ń pè mí lólè tálàtà bá wọlé ní ìsìnkí nìkan pé níjọ́ tí nǹkan bá sọnù lọ́dọ̀ wọn ní bàbá sídìí tí ń jalè Bàsídì tí ń jalè. Bàsídì. mọ̀ bí 50,000 ẹ̀sìn rìn ni. Bàsídì ẹ̀ mọ̀ níbẹ̀rù Ọlọ́run sẹ́rí tẹ́lẹ̀ kẹran márùn-ún wà nù ọbẹ̀ kó mọ ọkùn méjì èmi mọ̀ pé ẹ̀yìn lẹ́mọ̀ ń ṣe èèyàn àmọ́ ṣe fèrè mọ́ àmọ́ sẹ́rí nísìn tó ti di pé odidi owó tó lù ẹ́ fosùn kan dá tí mo ti wò pé kówó ìpọ̀ díẹ̀ sí o kí n wá kówó mi ò kí n lọ́ọ́ rèé fira jà o kẹ wá mọ ọkọ kẹ mọ ọkọ fún Motúnráyọ̀ ọmọ òbẹ́sẹ̀rì alágbo. n ti ń dún ọ̀nà nù sórí bó ti wà yìí òjò mo mọ̀ pé gbogbo eléyìí tó ń sọ yẹn irọ́ ló ń pa irọ́ ló ń pa èmi ló fẹ́ máa fi ṣe brand àbí èmi ló fi ṣe brand gbogbo eléyìí tó ń sọ yẹn. Bàsídì sórí kó tó di pọ́ọ̀kù mi àtàwọn ọmọ mi tọ́mọ rẹ̀ táwa ní kankan ń filé rẹ̀ lẹ̀. n ó lọ lóbìnrin fi dẹ́rù bọ̀kọ́ náà tẹ́lẹ̀ ibi tó bá wù ọkọ lọ. ó ti da. ibi tó bá wù ọkọ lọ. ń lọ àmọ́ kí n tó lọ Bàsídì ó rí mi wò mí ìran. n tí fojú rẹ̀ rí Bàsídì kí n tó lọ kí n tó kú ònú ilé àwọn tó ní ó sí ọmọ mò ń bọ̀ wá. sẹ́yìn mo dín 50,000. Bàsídì mò ń bọ̀ mi ò tí. ṣé wọn náà wá rí báyìí ìgbà yẹn tójú ìyá yín sì dì í tí ìyá yín ò tí ì rọ ọ̀kan tó sì ń ṣèdè tó ń hùwà abúlé ní tó sọ ìyá yín di street nìyẹn mo ti rí i pé wọn ò ṣe lẹ́nu fún rárá òun ló fà tó ṣe jẹ́ pé tí ìyá yín bá wò pé òkè òun nídìí ọmọ kan sìn kakàn ló bọ́ọ̀ì náà kó kówó lé wa lọ́wọ́ kó ní kálukú ká má pàdé mọ́ wa lọ ń love up kò sẹ́ni tí ò ń jẹ breakfast ìyá yín kan jẹ breakfast tó mú mi sí ni. màmá tí lè mi ṣe o jẹ́ tó ajá ẹ̀ ex ẹlòmíì ló ń fẹ́ o jẹ́ tó sọ fún ex tèmi náà ẹlòmíì tí wàá fẹ́ ilé ayé xx la wa tó bá sọ rẹ̀ wọ́n á ṣe kí ni kò wá lọ kú dànù. nínú ni gbogbo wa wà á. a ní kò gbà kó tó fẹ́ mu o ṣayé sí mi lọ́rùn. mi láìkí ẹ̀ náà mi kò jẹ́ káwọn ọ̀rẹ́ mi dé mi lé wa mi báyìí káwọn ọ̀rẹ́ mi wà bí kọ́tọ́ máa ṣayé náà kò dáa. kó gbà kan mo gbé ẹ wáyé bọ̀ láwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ wèrè wo. ó yà mí lẹ́nu bí bò ló fẹ́ sanwó ẹ̀. aláyé jẹ́ kí mi tajà tèmi ìyàwó ní kí ló fẹ́ mu. bò ló fẹ́ sanwó ọtí ìrìn mà gbà mí kẹ́ ẹ̀ wọ́n kọ́sítọ́mà dáadáa làwọn tó jókòó yìí wọ́n dẹ̀ fẹ́ ṣe fàájì fún ẹ ó dẹ̀ ń pariwo kó jẹ́ kí kọ́ ọ̀rẹ́ èdè kó jẹ́ kọ́ ọ̀rẹ́ èdè tí ò fẹ́ kí mi tajà tèmi. ẹ ló kọ́ máa ṣe yín náà tọ́lá kan ti gbé ṣọ́ọ̀bù kékeré kan sílẹ̀ tẹ̀ ń ta wóró bẹ́ẹ̀ máa rògbò yá ọlọ́kan wà lẹ́yìn já wèrè gan. ó fẹ́ tẹ́ gangan ó fẹ́ kí n bójú ẹ jẹ́ àwọn kọ́sítọ́mà tèmi lélẹ́ mi máa ń fẹ́ bójú wọn jẹ́ bọ́ tí wọ́n tó jókòó èmi lè bójú ẹ jẹ́ jọ̀ǹtorí Ọlọ́run ó rò pé àsọ̀ rárá ní òótọ́ kí tó bá ta nu ṣọ́ọ̀bù mo ti bù sójú mo ti bù sí gbogbo ẹ o tó bá ṣe wèrè mi máa bójú ẹ jẹ́ ni kó jẹ́ kó rí ẹ pé o kí ló ń ṣe wo lọ fẹ́ sanwó ni. ẹ máa gbà mí torí Ọlọ́run kó mú nǹkan láwọn ọ̀rẹ́ kan bọ̀ àwọn ọ̀rẹ́ kan bọ̀ níbo àwọn obìnrin jẹjọ ń kóra yẹn kiri àdúgbò. wèrè ń ṣe ìyá ẹ wèrè ń ṣe ìyá ẹ. ọkọ ìyá mi kílẹ̀ ṣẹlẹ̀ àwọn àlejò aláyé mi ló ṣe gúgú kí ló ṣẹlẹ̀ gan-an ayé kí ló wọ́n ṣàkóso ìjà. ẹ bá mi bí wọn o. táwọn àlejò wa náà dé. àwọn ọ̀rẹ́ náà ni ọ̀rẹ́ kí ló wáyé tó wá ṣe kàkà bá. mímí kálù ẹ káàbọ̀ ẹ kú àti ilé tí ẹ káàsán. a lè dédé kó nǹkan wá kí lè fẹ́ mu ní kẹsàn owó ní kó wá. ṣé ìdáyàn mọ̀ ni mo dáyàn mọ̀ bàjẹ́. bá tí wọ́n jẹ́ olúwa wa ń wò ta ló dùn. Àbẹ̀kẹ́ ọmọ rẹ̀ lóko Àbẹ̀kẹ́ pàkẹ́ rẹ̀ tó ọmọ rẹ̀ láyọ̀ ọmọ rẹ̀ òjé mi o. Àgbọn náà kọ́kọ́ wà lọ́kọ̀ lọ́wọ́. Ṣé o lè ṣe òwúrò? Ó ṣe ìdájẹ́. Àbẹ̀kẹ́ ìwọ ni. Ó jọ mí lójú gan-an. Tó bá jẹ́ pé mi kì í ṣe ẹ̀gbọ́n ẹ̀ ìgò tó mú yẹn ò bá fọmọ ènìyàn lórí ni o. Ó bá pààyàn sí ṣọ́ọ̀bù. Ìjọ́ olùbèrè wa pẹ́lápẹ́lá òṣì báyìí. Mo mọ̀ mú ẹkọ́ mẹ́ ní ṣọ́ọ̀bù ni o láàrin ọmọ wòrè tó ń bá nìyẹn o. Pé kémi àti ẹ wá sílé ká wá sọ̀rọ̀ ni o. Ìwọ náà tún wọn ló sì wọ́n ní gbogbo pé òun dà lúrú káàkiri. Kí ló ń ṣe kí ni pírọ́blẹ̀mù ẹ?
ọjọ́ sínsìn mo ṣe ń gbọ́ ń sìn pé ìwọ náà ló lọ sí ṣọ́ọ̀bù ọ̀rẹ́ àǹtí mi ọjọ́ tí wúmọ̀ yẹn wà lọ́dọ̀ wa mo ní láti máa gbé gbogbo ẹbí ẹnìyẹn ṣépè ní àṣẹ ara mi ní sọ́sí rùn pé mi náà ṣépè fara mi mi mọ̀ pé wọ́n ni wo àbúrò la ń sọ fún ọmọ lọ́wọ́ àbí tó bá dénú àjò dìndín torí ẹni tó hùwà bí irú tiẹ̀ àmọ́ irú wọn tó ti kú dànù. ẹ wo ẹ bọ́lẹ̀ ń tẹ̀ ẹ bọ́lẹ̀ bí à ń tẹ̀ yóò ṣẹlẹ̀ gangan ẹ sọ ẹ tí sọ́láta ẹ tún sọ débi kú ẹ wo ẹjọ́ jáde wá pé bẹ́ẹ̀ rẹ̀ ṣe jẹ́ níbẹ̀ yẹ kí n wá bíbá ìlà mo ní nǹkan àwọn tèmi wà ń gbòòrò ló ń jarí làwọn yẹn kájọ wà. ẹ bá wa rí lẹ́tà sí ẹ̀yìn àwọn bẹ́ẹ̀ náà sì ní ìgbòrò ayé. ṣé mi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ẹ wà sí ẹ. mo máa ríra mi tó. àwa ò tí ì rí rẹ rárá kó ì rí rẹ rárá torí wọn bá torí yẹn sáǹpù bẹ́ẹ̀ ni ọmọ yóò ń ṣọmọ gidi ó mọ ní mo ń sọ fún ẹ pé ọmọ yóò ń ṣọmọ gidi ó gbọ́ ó dẹ̀ ti pẹ́ tí mo ti ń bá ẹ sọ ńgbà ọmọ gbé ṣòkòtò tó gbé sí lájìdì ó wá kó pankẹ́rẹ́ dání ó wá múrú ọmọ bẹ́ẹ̀ òun fojú lásán bá sọ̀rọ̀ tọ́rọ̀ yẹn bá lọ gbòdì lárẹ̀ tó lọ múrú pankẹ́rẹ́ yẹn tó kò bọ̀ ẹ́ lórí gidi ìgbà yẹn ló máa mọ̀ pé ọmọ yìí ti kúrò ní lẹ́bù tó fi sí. ẹ ṣe bó màá tì mí. ńgbà wàá jọ màá tí ẹ ń kọ́ àwọn ọmọ tó jẹ́ pé ní sáìtì. ó ti dé sáìtì ọ̀dọ̀ yín náà. bó ṣe wá ń jọ kan nìyẹn rírí tí máa rí báyìí mo sáré sá pamọ́ torí mi ìfẹ́ kọ́ mọ̀ mí mọ́ ṣọ́ra àwọn ọmọ yìí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí da sáìtì rú orí báyìí náà fi ń fọ́ blọọkù èmi gan bí tí mo sá pamọ́ sí mo fọ́. ẹ máa gbà mí abirú ọmọ kọ́ mọ òun lélẹ̀ báyìí. àwọn ọmọ eléyìí kò sọ́mọ gidi lára wọn rárá. wàá jókòó ló ń bá mi yẹn kù ẹ tá ló yẹ kó kókó ẹ. Ọlọ́run má jẹ́ kó change kẹ. ká ló mọrú wà táwọn ọmọ yẹn ń wú gbòòrò ni ó ní aláwọ̀ irú ọmọ bẹ́ẹ̀ kó máa wọnú ilé ìwà. èmi náà mọ̀ ọ́. èmi ò fẹ́ rírú ọmọ bẹ́ẹ̀ ń bì báyìí mọ́ o mi ò fẹ́ rárá. lọ́bẹ̀ mi wo oúnjẹ bí ń pa mí o. má bá yín wà nǹkan tẹ fẹ́ jẹ́ ń sìn. tí ẹ dúró náà tírú ọmọ bẹ́ẹ̀ bá lọ padà wà tọ́rọ̀ tó sọ yẹn tó ṣe ń bínú tó lọ kó pankẹ́rẹ́ dání tó fẹ́ kó bọ̀ ẹ̀ tó jẹ́ mi ló bá lórí ìjókòó. ṣáwọn náà mi ẹ bá máa wòran ni. á nà èmi gan pàápàá bẹ́ẹ̀ ni. Básílì ṣe rí pípé tẹpẹ lónìí nígbà mọ́ wá àmọ́ láwọn ọmọ mi mo rò tí mo ṣe ní kí n wá wíwá tí mo wá wà ó láago ni mò ń wo táyì. ìyá sídìí níwájú mi náà ló ti ń sọ pé wíwá tó wá ó ní agonu ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ a ti sọ mo ní ó ti tán iṣẹ́ èṣù ni kọ́lọ̀ má jẹ́ kéèyàn wo má tẹ̀ jẹ́ ká máa mú ẹnu lọ síbẹ̀ yẹn mọ́ ni iṣẹ́ èṣù ni a ti gbàgbé yẹn a ti gbàgbé ẹnu níjọ́ tó sọ pé ọbẹ̀ kẹ́rù gan mọ́ ọkọ̀ òkà àbọ̀ ń bá mi sí ẹni àgbà tí mo rí tó lọ ọ̀wálé ló di pé o lọ gbọ́n yìí ìgbà tó mísì rẹ ni mo ṣe pè ọ́ pé kọ́ mo fẹ́ rí ọ. ṣé ẹ rí mi Sídí mo dira gbogbo wa kò sẹ́ni tó mísì yín nù wa o tọ̀rọ̀ dé ká sọ torí níbi táwa wà lóòótọ́ wọn ò fọkọ mi o àmì mi àtàwọn ọmọ mi àìfi gàrí ṣe breakfast ká fi jẹ dínà rọ gbogbo tó bá ti ń wá báyìí lámọ́ ń jẹ ẹ̀yin náà rí wa láìfi wá ṣéǹjì. ọmọ rèé ó ti yàtọ̀ gbogbo ẹ ti ó ti rọ̀bọ̀ sí wa àtúwálé wọnú ilé ká tún mọ fi gàrí ṣe oúnjẹ àárọ̀ breakfast evening gbogbo ẹ papọ̀ ó dópin. èyí ò ti kọjá nígbà tí dé gbogbo àtẹ̀jọ́ wa àmọ́ bá ṣe mánéjì ẹ̀ tẹ́lẹ̀. kò sí wàhálà ṣé ó dá yín lójú pé gbogbo nǹkan ti yàtọ̀. ó ti pátápátá mo ti fi wèrè lẹ̀. ẹ ti ṣéǹjì pátápátá. pátá yányán. ọmọ kò sí wàhálà bó bá jẹ́ pé lóòótọ́ lẹ ṣéǹjì àsìkò ìdánwò lóde ṣẹ́ẹ́rì 50,000 ní ọjọ́ sí owó ń dùn mí ó ká mi lára bẹ́ẹ̀ bá ti kó lẹ̀ báyìí tí mo náà kó bàbá Sídí ti ṣéǹjì. 50,000. wàásù nù. ẹ lọ kó wa. ó ti ń bínú ó sì láti parí ìjà owó tó jẹ́ pé bóyá mo rò tẹ́lẹ̀ tí jẹ́ pé bóyá owó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ màá tẹ̀ máa wá yín káàkiri má ṣe bẹ́ẹ̀. bá Sídí ń bẹ́ mi náà rèé mi náà rí ẹ ti gbàgbé ni tripod mi ò dáhùn òní kẹfìn ní kejì. ẹ̀yin onílàkà yín gbà yẹn ni mo gọ̀ orí mi ò pé sọ́ọ́ni bọ́ sí wa yín nìsín ní ìsọkọ̀tẹ̀ bó tẹ̀ fẹ́ rí ọnu yàrá dídí ká wọ yàrá lọ. ó ti yé mi kò sí wàhálà sẹ́ẹ̀dí jẹ́ ti 50,000 mi bá ti wà ń lẹ̀ ó yá kẹ́pẹ́ mi lórí aago àbí tẹ́ bá fẹ́ ráhàn mọ́ àmọ́ mi a máa ṣe sọ. àṣọ ni wọ yàrá kó tó lọ. wọnú ọlá mi ó ń ṣe. ẹ wò mo ti tẹ
ẹ máa wò bọ́mọ yìí ṣe báyé mi jẹ́ sá kò sí wàhálà àfọwọ́fà ni. wọ́n ti sọ pé àfàrà orí òdà ibi tó wọ̀ ń wọ̀ kan báyìí mo padà tẹ́ gbogbo ẹ̀ ó ní ní ìsìn báyìí ẹ bá ẹ mọ̀ wò yá sídìí bóyá yá sídìí kan tí ń ṣe wúkọ̀ fún mi o. ó ti fẹ́ gbó ọ̀ ní pẹ́ bẹ́ẹ̀. òun là máa ń lò. ó dà ìdarí làwọn adé. ẹ̀rọ bó ṣe. a sì mú òkú látòkè délẹ̀ o òun rè wá láàmú. ìbílẹ̀ rè òun rè á. ọ̀nàwó ẹni ra fi ń tún wá ẹni ṣe. ṣé kó bá sà olóògùn ti ń sà kó ba lè jẹ àjẹ òun ojú àbẹ̀kẹ̀ wa òun lè fẹ́ rí. ó dẹ̀ ti rí. iṣẹ́ kó o bá farabalẹ̀ rẹ̀ tó mọ̀ orúkọ ya yín papọ̀ má sì rí òkú. n kò ní ṣe o n kò ní ṣe sọ. ẹ̀wò bí bá kọ̀ mí lóògùn tí kò ṣe ọmọdé bá a wà lóòótọ́ mo rìn wọ́n jọ́nà bí ẹran òbílẹ̀ bí ẹ̀dí àbàláyé ṣọ̀pọ̀ inú mọ̀lẹ́bí ìtọ́nà tí ẹ máa ń bóbi sára ẹ dàbí àpò èsàn bí àpẹẹrẹ àlùbọ́sà má kọ̀ mí lóògùn. oògùn rẹ̀. abẹ́nú gọ̀ǹgọ̀ ẹ tán ní ayé mojúbà o ẹ tún ní ayé mojúbà o ẹ tún ní ayé mojúbà. tọmọdé bá ṣe èèyàn báyìí àgbà rí ìwọ wá ṣẹ́ mi mo wá mú ẹjọ́ ẹ lọ́dọ̀ wọn àgbàlagbà àwọn tó ń ayé. akọjì lẹ́nu sọ̀kan má yìí síbi rárá. kọ́ra torí kò nǹkan wàá gbọ́ ó ti jálé àgbọ̀ o àgbọ̀ máa ta ẹ́ àgbọ̀ á ta ẹ́ àtàgbà rẹ̀ báyìí tó lè sí àyè ńbẹ̀ bá a wà ìwọ oníkíní mo fẹ́ ṣe. òòjọ́ báyìí lóró náà múgi o òòjọ́ báyìí lóró tọ̀ tó múlẹ̀ bí mo ṣe sọ yìí ṣọ́gẹ̀dẹ̀ bá gbó tó gbó ìgbẹ̀yìn ayé ẹ̀ aṣọ rẹ̀ máa ń rà ní. ó máa ń jẹ àkísà ní igi ọ̀gẹ̀dẹ̀ àkísà ló ń dà lẹ́ẹ̀ni bí mo ṣe sọ yìí ìwọ ọ̀gẹ̀dẹ̀ yìí wàá gbọ́ aláwo oko ẹgbọ́ o aláwo odò ẹgbọ́ àwọn ìyá mi ọ̀gbàkẹ́ ọ̀làkẹ́ ẹlẹ́ fún mi pé kí n sà ẹnu máa jẹ ó jẹ máa jẹ wọ́n máa yẹ ń jẹ ọ̀gẹ̀dẹ̀ báyìí wèrè báyìí orí kò máa ṣe o ìwọ kò di wèrè Abẹ́kẹ́ ọmọ ṣàdíà bí ọba tó kẹlẹ báyìí pàkà amójúre ni ìtí mo wí báyìí kò rọ̀ mọ́ ẹ lára ọmọ ṣàdíà ó ti ṣe bẹ́ẹ̀. Because mi ò ní any reason tí mo fẹ́ pick up mi wá bíbí nítorí tìyín mi ọ̀rẹ́ mi ni mo wá wò ní bíbí but ẹ ti kọjá ní téèyàn kan máa disgrace àbí tẹ máa tẹ̀lé mi wọ VIP tí màá kàn ṣàn ní nǹkan tó fà á tí mo fi wá jókòó sí bíbí yìí ni màá máa pè yẹn ẹ ní pick up mi ẹ máa give me ní flimsy excuses ẹ̀yin ò sí lára ọ̀dọ̀ ẹ̀yin ò ṣe kinní kan it's uncalled for. Sórí tó bá bínú ó tó bẹ̀rù jù bẹ́ẹ̀ lọ báwo mọ̀ ẹ́ pé àtìgbà tí mi pẹ̀lú ẹ ti wà ṣé o bá wà jọ̀gbọ̀jọ̀gbọ̀ lọ́wọ́ mi báwo ni mi ò ṣe ní pẹ́ àbí báwo ni mi ò ṣe ní gbé kọ́ ọ̀sẹ̀ iṣẹ́ tí mo ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ló fà mo ṣe ń ṣe àwọn iṣẹ́ kan sìn Àbújá Delta ilẹ̀ Ìgbò máa lọ máa bọ̀ meetings upon meetings so kan tó fà nìyẹn o mọ bí ṣe nífẹ̀ẹ́ sí náà. ó dáa tẹ bá sọ gbogbo yẹn tí mo bá gbọ́ mo mọ̀ láti ilẹ̀ bẹ́ẹ̀ iná ìsọ kò ń ṣe ní kò ń ṣàna lèmi àti ti jọ ń bọ̀ kò sí ẹni tàn já fi lè wọnú ìlú yìí tẹ bá ti wọnú hòtẹ́ẹ̀lì tàwa yìí by the first person you call is me wá pè mí ṣe anything if not I came to see my friend ṣé màá rí yín àbí máa mọ̀ pé bí ilẹ̀ wà ní. mo fẹ́ surprise ẹ mo ṣe ń pípíà láti pé kí n pè ẹ ní mo fẹ́ fún ẹ ní surprise ni ṣé mo ní òkè ní ìlẹ́yìn ọ̀run. gbogbo surprise ẹ̀yin ọkùnrin irọ́ la máa ń bá ń bẹ̀ irọ́ ni gbogbo surprise yín la máa ń bá ń bẹ̀. àbínú mi ò lálàyé láti ṣe àbínú nǹkan tí màá sọ fún ẹ ní pé àbínú bọ̀ mo wá promise ẹ pé
alẹ́ yìí mọ́jú kẹlẹ́lẹ́ ni kò tí ì yẹ láàrin mi pẹ̀lú ẹ̀. èmi ò plan yẹn wọ èmi ti sọ fún yín tẹ́lẹ̀ ọ̀rẹ́ tèmi lèmi wá wò mí lọ́lẹ̀. o ní láti plan eré ipa ìmì àti ẹ̀ ẹ ò nídìí láti plan àmọ́ bá ṣe múra wa dẹ̀ mọ́ bí ta ti múra wa ṣe bí wọ́n ni tó bá ṣe wọ́n ò ṣe péré wa. Chief ẹ̀ka yìí má lọ change now àṣẹ ní Chief ẹ̀ka now. ó yá gbélé fagbọ́dé ó yá tó wá bọ̀. Chief rọ Action. Abẹ́kẹ́ wọlé síbo ẹ̀yin ò rí pé ọ̀nà US lélẹ̀ ọ̀nà ìgbẹ́ńbẹ̀ yẹn ló máa ń gbà lọ Dubai èmi ò wálé òbí báyìí lèmi fẹ́ gbàdé US tè. níbi ọ̀nà Dubai. Abẹ́kẹ́ wọlé ó lè sílẹ̀kùn lọ́mì tiẹ̀ nígbà gan ọ̀nà bíbá ẹ̀ mo tẹ̀sí gbà. Mommy! Abẹ́kẹ́ ọmọ ló ṣe ó jẹ́ asọmọ rẹ̀ yóò ṣí Abẹ́kẹ́ wò ló ṣe mbọ́dọ̀ títí ayé wa. bákan náà ṣe ara Àbẹ̀kẹ́ ò ti yà rárá kò tí ì gbádùn rárá ó ti di ibi kẹta tá à ń gbé lọ báyìí tí wọ́n ti mọ̀ nǹkan tó ń ṣe. ẹ wo èmi ò mọ̀ kọ́ta fẹ́ ṣe sọ̀rọ̀ ẹ̀ àǹtí mi gbọ́ ti sún wọn bí tọ́ wà yẹn. ṣèbí gbajúmọ̀ nìyẹn tó torí Ọlọ́run wàá bá wa gbìyànjú sí ni. ẹ jẹ́ sọ pé gbajúmọ̀ ni mi gbajúmọ̀ ni iṣẹ́ ìgbéjèèjì tẹ̀dúró iṣẹ́ kì í ṣe gbajúmọ̀ ni kódà gbajúmọ̀ jèmi fúnra mi lọ ń gbòòrò ayé náà ẹ jẹ́ parọ́ pé gbajúmọ̀ ni mi èmi ti sa páì tí mo lè sa pẹ̀lú àǹtí mi ó ti ṣe wọn báyìí tẹ́lẹ̀ ṣe tẹ́yìn náà bá lè bàbá gbìyànjú kẹ́ra lọ bá àǹtí mi kẹ́ ní àníṣó ń bí báyìí òfin jẹ́ kí mi náà mọ ẹ lọ bí báyìí inú mi á dùn gbà tó bó wèrè ẹ̀ ń ṣe wèrè kiri tó náà wọn Àbẹ̀kẹ́ onípankẹ́rẹ́ tó ń dà lúrú káàkiri kò mọ̀ pé bí kan ló máa ń dì. ṣùgbọ́n pálá dídì ni àǹtí ẹ̀ ìwọ náà ló túbọ̀ máa bá wa gbìyànjú sí. bá a ṣe ń bá a sọ tó ń yí wa sọ́tún tó ń yí wa sósì tó ti yẹ ń sìn ọmọ ẹni òde kì í burú káfí fẹ́ kún pa jẹ gbọ́dọ̀ tó bá máa ṣe la máa ṣe jọ torí Ọlọ́run bí tí wọn náà bá mọ̀ bá gbìyànjú torí Ọlọ́run. ẹ wo nǹkan tẹ máa ṣe fẹ́mi èmi ò bá ní kẹ́ ìjọ bí tẹ́ ẹ bá mọ̀ kẹ́ lọ bọ̀ rẹ̀ yín sìn kẹ́ ẹ mọ̀ bí tẹ́ ẹ máa mú gbà lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀ ṣé gbogbo bí tá lọ ń jókòó tá kárí sọ tá ń ké yẹn ìyẹn kọ́ ni solution o ti tèmi nìyẹn o. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣe yàlájẹ ṣe gan Ọlọ́run fún wa ṣe o kò ní gbọ́lá burú síra wa ara yín ni kẹ́ lọ mú jáde o torí mi mọ bí tèmi tó fẹ́ mú yàn kan jáde lọ báyìí torí ó sùn mi. kí ló ṣẹlẹ̀ mo ti ń fi ẹ̀ látàrọ ògbà mi. ẹ̀wọ̀n bí má dènà ẹ pé mo ti gbé báàgì mi sínú mọ́tò fóònù dẹ́wọ̀n àná àwọn ọ̀rẹ́ àǹtí mi ló wá ká mi mọ́sán kí n bọ́ sí mọ́tò kí n jáde. sórí kí n máa pè é kó má máa gbé kọ́ yẹn is an issue torí pé ẹsẹ̀kẹsẹ̀ tí mò ń pè é yẹn àwọn nǹkan kan wà tó ṣe pàtàkì sí gbèsè ayé mi tí mo fẹ́ bẹ́ẹ̀ discuss. àní má bínú ọ̀rọ̀ Àbẹ̀kẹ́ yìí náà ló ń bá kiri àwọn ọ̀rẹ́ wọn wá ń bá mi kìíní kan Àbẹ̀kẹ́ ká mọ bí tá a fẹ́ gbé lọ. gbọ́ ọmọ kan ya wèrè ó sínwín kò sí nǹkan kan tó kàn mí jẹ́ kọ́ ọmọ tó sínwín kó sínwín àfẹ̀kàntẹ́lẹ̀ ẹ ti mọ̀ pé ní máa sínwín ẹ dẹ̀ ti mọ̀ pé ní máa ya wèrè but cause tèmi is very important kí n máa pè é kó má máa gbé yẹn wàhálà ló ń wá o. ẹ má bínú ọkọ mi ájú ọmọ náà lọ wá bá mi sọ. ájú ọmọ kọ́mọ wo ọmọ òṣìwò àyẹ̀wò ń ṣájò ṣé wọ́n ń ṣájò ru ọmọ bẹ́ẹ̀ yẹn ni àwọn ẹ̀ ń sọ̀rọ̀ yẹn nú dẹ̀ ń bí mi ájú ọmọ wèrè wo course mi ni kó máa gbé o gbé call me is very important nítorí mi ní láti bẹ́ẹ̀ sọ nìyẹn o. sọ tèmi jẹ́ sáré yọjú sí ọ̀rẹ́ mi wá tí n bá tiẹ̀ gbé call ìjọ. máa gbé ẹ gbà mí
ọkọ mi gbọ́ mi gbọ́dọ̀ sọ pé nǹkan ti ya wèrè kò jẹ́ gbọ́dọ̀ gbọ́ lẹ́nu mi ìyẹn ya wèrè ṣó fẹ́ kí ọmọ ọ̀gá o ó gbá lórí eléyìí náà. òfófóra wò yẹra rẹ wò kó mọ̀ bá a dé sí kòtò arábìnrin ẹdúmọ̀ mi kò wò mí rí babaláwo tẹ́ ẹ fọkàn sí pé gégùn fọmọ kọ́ ló gégùn fọmọ o babaláwo òun nǹkan mọ nǹkan kan nínú ẹ̀ òun kọ́ ohun tí mo rí yìí tí mo ń wò yìí babaláwo òun kàn sọ tẹnu tiẹ̀ lásán ni àwọn ńlá tí ń wó jẹ́ fẹ́ yẹ ni kò lè robi sọ́mọ rẹ. bàbá bó lọmọ mi ti ṣàgbà ní gbogbo ti fẹ́ sẹ́kọ̀ ìgbà mi. ọfẹ mọbi tógun ti jà ọ ìwọ ni igi burúkú tí ń dagbóru àrùwọ̀rọ̀kọ̀ tí ń dọbẹ̀ nù ìwọ lọ ṣera rẹ ìwọ lọ yọ ọmọ rẹ ń wèrè. bàbá ẹ má fòkú rorò mi mú mi lájẹ n ò lóṣó n ò lájẹ mo ṣe máa bí ẹyọ kan ṣoṣo pọ́ńdóró tí màá bá máa fọwọ́ ara mi ṣe ọmọ tí mo bí. bàbá ẹ dẹ́pọ̀ ìwòdì tó wà nínú òkùnkùn tó ta fàtí mọ́lẹ̀ ẹ ṣàánú mi. arábìnrin má pàjá fún mi lọ́bọ iná ni mímu òmókó lóko à ń dá sí òdo ní mímu ìlọ́mọlé ọba kan ayé ẹlẹ́ wọ́n dára mi lójú dáadáa tí mo bá sọ fún ọ pé náà ń jó lórí omi pè mí kí n lọ bí irú ẹ̀wà wọn kò dé. ọ̀fẹ́ mi máa ń tọ́jú ọmọ rẹ̀ ń wèrè mo sọ fún ọ lẹ́ẹ̀kan mo níwọ̀ lọ sọ ọmọ rẹ̀ ọ̀rọ̀ tí mo ọ̀ràn létí iṣu òní yọ kó gbàgbé apárí àgbàdo rẹ̀ kò lè yọ ọmọ kó gbàgbé erùgẹ̀rẹ̀ kéèràn kó rán létí. àti Àjọkẹ́ ìrònú ọ̀kájọ ṣẹ́rí solution kan lélẹ́yìí o ṣùgbọ́n ohun tó dá mi lójú ni pé Ọlọ́run á ṣe fún yín láìpẹ́. báwo wá ni ọkọ yín ṣé ó ń gbìyànjú. ta ni Bọ́lájú ò tẹ̀ fẹ́ gbọ́ mi rárá kò sí kò tí mo ṣe lé tí mo mọ̀ ẹ́ ṣe mọ́ tí bá gbàwọ́ mi ò mọ́ ń gbé. ìgbọ́n ẹ̀ nírú yẹn ni ṣùgbọ́n ìgbàgbọ́ tèmi ni pé Ọlọ́run tó ń fúnyàn ní ọmọ á fún yín ní ọmọ ní agbára Ọlọ́run ìta. Ọlọ́run ní fún lọ́mọ. Ọlọ́run ní fún ẹ lọ́mọ. Ọlọ́run kì í sọmọ fún ní gbèsè. kí ló ṣẹlẹ̀. tó ń torí Ọlọ́run ẹ fi tí ń ṣe ti yín ìgbà tó jẹ gbèsè ẹ sì ń bẹ̀. ọ̀dà. wá o ní gbèsè. kí ni mo ṣe fún ẹ kí ni mo ra ń gbà ẹ tí mi ò sanwó tó bẹ́ẹ̀ kí bí wọ́n ṣe ń jẹ́ làwọn tó kù ṣe ń jẹ jọ ṣé máa rí ìkọ̀kọ̀ fún ẹ ṣé wàá rí gbèsè rà lọ́wọ́ mi mo wá sin owó mi ní báyìí wọlé kókó mi jáde fún mi. kí ló dé ẹ wá ní kọ́ Ọlọ́run fún ẹ lọ́mọ Ọlọ́run ò ní fún ẹ lọ́mọ torí pé Ọlọ́run kì í fún ní gbèsè lọ́mọ wá gbọ́ o ọjọ́ tó bá san owó mi ọjọ́ yẹn gangan lọ́nà fún ẹ lọ́mọ. ìwọ náà ìkà máa ní ẹ o tó bá jẹ́ fún òtẹ̀ fún mi lẹ́yìn kan kódà kó máa dà mí láàmú fódè máa pè mí ní ìyá alágbádá láyé Ọlọ́run tẹ́ mi lọ́rùn Ọlọ́run ò ṣe dáadáa o. bàbá ìjọba ìgbà mi ojú ọmọ ló pọ́n mi ó ní ilé yorùbá sì lè kù sí Ọlọ́run ọba máa dáyọ̀ lóhùn ojú ọmọ ló pọ́n mi mo ní ìsìnkú sọ́lá ọba lọ́ra ètò ìṣe ìlágbára. ìdí rèé tẹ̀yìn abiyamọ obìnrin báyìí fi ń ṣera yín tọ́jà pé tẹ́ ẹ bá ń tọrọ ọmọ ojú ọmọ bá ń fún ẹyin tẹ́ ẹ bá déwájú ibẹ̀ kan àbí ẹ fẹ́ tọrọ ọmọ níwájú Elédùmarè ẹni kó fún yín lọ́mọ láàárọ̀ kó pa á lálẹ́. ìwúrí wo ni ń bẹ fábíyamọ tó gbọ́mọ sínú tó gbóyún sínú fún ìdí oṣù mẹ́sàn-án tó wá bí láàárọ̀ tó kú lálẹ́ ǹjẹ́nu rẹ̀ dùn bọ́mọ rẹ̀ ṣe wọ́ wèrè. ọwọ́ fẹ́ mọ̀nà àbáyọ rẹ̀ ọ̀nà àbáyọ wà ìṣòro wà torí kò sọ́nà àbáyọ lọ́dọ̀ tèmi ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà àdúrà ni
bọ́ bá wà lè gbàdúrà dáadáa Elédùmarè lè yí aago náà padà. bàbá mi ì gbọ́n tẹ̀sán dáadáa tó gbogbo àwọn tí wọ́n ju ìwọ̀dọ̀ yìí fún mi. ẹ jẹ́ kó yé mi pé kò sí tí ọba dọ́dọ̀ yìí tí ò látúnṣe ọ̀rọ̀ tèmi gbọ́dọ̀ látúnṣe lọ́dọ̀ yìí o ẹ wá àtúnṣe sáyé mi wá àtúnṣe sáyé mi. ọ̀rọ̀ tárábìnrin yìí sọ sí wọ̀ lára. ẹ wá àtúnṣe sáyé mi. orí kò sẹ́ni tán gbé wọ́ọ̀dọ̀ mi lóòótọ́ tó sunkún wọlé tí ò ní bẹ̀rẹ̀ jáde. ẹ wá àtúnṣe sáyé mi. ṣùgbọ́n kò sátúnṣe.